Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yin ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé kí ẹ bá wa tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà àti àsìkò tàbá ti mú àwọn review bíi eléyìí mọ́ mo máa jọ láǹfààní láti jẹ ìgbádùn ẹ̀. Ǹjẹ́ sinimá wo la tó mú wá fún yín ní òní bí kò ṣe sinimá The Queen Obinrin la tó mú wá fún yín o. Ẹ lè rí wò lórí YouTube ìyẹn ẹ ṣáà lọ sórí Àpáta TV ẹ tẹ̀ síbẹ̀ The Queen Obinrin sinimá náà ó kọ́ni lọ́gbọ́n rẹ̀ kọ́ni lóye ó jẹ́ kéèyàn mọ̀ bó ti ń lọ lórí ilé ayé àti òye ilé ayé ó fi yé ni yékéyéké. Kìkì Zainab Bakare ni o nínú sinimá yìí ló di ọba ló tún di ẹrú lójú àlá ẹ̀. Ọba máa wá sí ìmúṣẹ ó padà dọba bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tó gbà jọba a ò tí ì mọ bó ti jẹ́ gan torí pé àwọn tó jólóyè ìlú àwọn gan ò gbádùn because of gbogbo ilé ayé di tiwọn ni. Àwọn tó bá tún wá tọ́ sí tán jẹ́ mẹ́rin yẹn adelé láti jẹ́ adelé torí nílẹ̀ Yorùbá wa obìnrin yìí jọba adelé náà mọ̀ ń jẹ. Àwọn mẹ́rin tó wáyé kan jọba ò kan jẹ́ adelé tí à ń sọ yìí. Zainab Bakare jẹ́ kan nínú wọn táwọn mẹ́ta yòókù sì fi orí korí ṣùgbọ́n ìkan yàrí nínú wọn ọmọ àṣípa èyí tó pọ̀run lọ nítorí wípé kò gbà sí àwọn yòókù lẹ́nu. Ẹ wò ẹ ṣá lọ sórí Àpáta TV ẹ lọ wò ń bẹ̀ ẹ download ẹ tàbí kẹ́ wò direct. The Queen ní Obinrin Diva Gold Lola Idije Sanyeri àtàwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa ń bẹ̀. Oyíbóyígan ògbẹ́yìn gbogbo wọn pátápátá ló wà nínú sinimá yìí. Ẹ lọ wò ẹ sáré jẹ́ ká jọ digest ẹ̀. Bí sinimá yìí ṣe wá ń lọ o ǹjẹ́ nǹkan tí Obinrin yìí ń ṣe fún àwọn olóyè ǹjẹ́ ó ti ẹ̀ dára bó ṣe kọ́kọ́ rọ̀ gbogbo wọn lóyè tó kó àwọn sàwáwù ẹ̀ tó kó wọn sí inú ààfin kan jọ máa túkọ̀ ààfin. Ìlérí tó wá ṣe o tí ìyá Obinrin tó ṣe fún àwọn tánjọ fẹ́ dupò láti pé àwọn àtọ̀wọn ọmọ òun náà jọ dupò tó wá dórí ipò tán tó lé wọn dànù ǹjẹ́ ní tó ṣe ṣó dára. Inú sinimá yìí láti máa mọ bó ṣe ń lọ gẹ́gẹ́ bí mo ti sọ Àpáta TV àwọn oríṣàgbátẹrù sinimá yìí lórí ìkànnì YouTube náà lẹ ti máa rí wò. Ẹ ṣáà lọ sórí YouTube yín ẹ ti Àpáta TV sí tí yẹn bá ti gbé jáde ẹ wá tẹ̀ síbẹ̀ Obinrin The Queen ó máa gbé jáde ní gálántó. Ẹ jẹ́ ká jọ wo ká jọ digest tiẹ̀ ẹ jẹ́ ká jọ wo bó ṣe ń lọ. Ilé ayé o ilé ayé ilé asán àfọwọ́bà filẹ̀ ẹ jọ̀ọ́ kí là ń wá ayé máa yà fún gan ara ilé ayé tó jẹ́ pé tàbá bímọ lóòjọ́ tó bá fi máa dalẹ̀ á gbọ̀ràn alákejì lọ. Àwọn kan wá fẹ́ dilé agbára ò náà fẹ́ dórí agbára náà fẹ́ dépò wọ́n á fa gbogbo ẹ̀ mọ́ra kankan náà mú gbogbo ẹ̀ gangan. Wọ́n ti gbà wípé ohun tó ń tán lọ́ọ́dún eégún bẹ́ẹ̀ ni o ṣọmọ olókùú bẹ́ẹ̀ kúkú ni àkúkú ní símọ́ òkú ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn alágbára orílẹ̀-èdè wa náà ti ń ṣe tiwọn. Ó kó àwọn ọkọ̀ ọlọ́run á fa àwọn lẹ́kọ̀ọ́ tó ọlọ́run lọ́wọ́ ká wá máa wò tọ́lọ́run ó bá ṣèdájọ́ tó bá ní ṣèdájọ́ fún wọn ó ń dára fún wọn ó ń dán ó ń dùn fún wọn lọ́jọ́ tòní. Ẹ̀já wò bọ́ọ̀lù àwọn òṣèré àti tàwọn ọmọ wọn àti tàwọn ọmọdọ́ wọn. Ẹ wò ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jìnnà ẹ lọ wo fíìmù yìí Obinrin The Queen òun náà ni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ wà ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button kẹtẹ notification bell so that gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá jọ máa láǹfààní láti gbádùn ara wa. Obinrin náà ni The Queen orí Àpáta lẹ ti máa rí yẹn o ẹ lọ tẹ̀ síbẹ̀ àwọn òṣèré ńlá ló kópa ńbẹ̀ o ó kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ó fòye ayérayé ni bẹ́ẹ̀ ni The Queen ni sinimá náà ẹ lọ wò ẹ digest ẹ tẹ̀lé ṣáájú mọ́ ẹ gẹ́gẹ́ bí àwọn onífàṣẹ́ṣe máa ń sọ tàbí kẹ́ wò direct. Ẹ̀yin mọwọ́ wẹ̀ tí ó dẹ̀ di dandan kẹ́ ẹ bẹ́ni tó wà nípò àgbà jẹun ẹ ṣeun ìyá.